kókó ohun tí Peter Obi àti gómìnà Bala Mohammed tí wọ́n máa sọ nínú ìpàdé kọ̀ọ̀kan tí wọ́n ṣe rèé. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2023 ìyẹn Peter Obi ó máa ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bauchi o Bala Mohammed níbi tí wọ́n ti ṣe ìpàdé ìdákọ́ńkọ́ o láti jíròrò lórí ọ̀rọ̀ Nàìjíríà ní ilé ìjọba Ramat House tó wà ní ìpínlẹ̀ Bauchi o. Ó ní ìpàdé náà mà ti wáyé ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Ọ̀pọ̀ èèyàn ló máa ń béèrè pé kí ni ó fa ìpàdé láàrin Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party àti gómìnà Bala tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Ìbéèrè tó máa gba ẹnu ọ̀pọ̀ èèyàn ni pé ṣé ìpàdé náà kò mọ̀ dá lórí ètò ìdìbò ọdún 2027 lẹ́yìn tí Peter Obi ti fìdí rẹmi sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu o níbi ètò ìdìbò ọdún 2023 níbi tó ti gbé ipò kẹta o. Peter Obi kò mọ̀ sinmi láti má ṣe àbẹ̀wò sáwọn èèkàn olóṣèlú káàkiri Nàìjíríà bí ó ṣe ń ṣàbẹ̀wò sáwọn gómìnà náà ló ń ṣe àbẹ̀wò sáwọn alẹ́nulọ́rọ̀ lẹ́gbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan káàkiri Nàìjíríà. Wọ́n wá ní gẹ́gẹ́ bí gómìnà Bala gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́yìn ìpàdé náà ó ní bí ìṣọ̀kan yóò ṣe wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ọ̀rọ̀ ìlú mìíràn láti mú Nàìjíríà gòkè àgbà ní ìpàdé náà mà dálé lórí o. Ó hàn gbangba ẹ̀yà pé onírúurú ìpèníjà òun ló ń kojú Nàìjíríà lásìkò tá a wà yìí. Ó wá sọ wípé àwọn máa jíròrò lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àmọ́ kò sọ bóyá àwọn sọ̀rọ̀ lórí ètò ìdìbò ọdún 2027. Àtẹ̀jáde tí gómìnà Bala tó máa síta ló mà ti ṣàlàyé pé òun mà jẹ́ kí Peter Obi mà nípa ìfarajì òun sí mímú àgbéga bá ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà àti pé jíjẹ́ ọmọ orílẹ̀-èdè rere ó wà lára nǹkan tí yóò tẹ orílẹ̀-èdè Nàìjíríà síwájú o. Nígbà tó ń sọ̀rọ̀ nípa Peter Obi, gómìnà Bala ó lóun fẹ́ràn bí kò ṣe kó àárẹ̀ ọkàn àti bó ṣe ń ṣe ìjọba rẹ̀. Ó ní bó ṣe ń lọ káàkiri Nàìjíríà láti jíròrò pẹ̀lú àwọn àgbà olóṣèlú ó mà jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú gan o. Gómìnà Bala ó wá sọ wípé kókó ohun tí Peter Obi tó fi ṣe àbẹ̀wò sí òun ni láti kí òun lórí àwọn àjálù tó mà wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti láti jíròrò pẹ̀lú òun o lórí ọ̀rọ̀ Nàìjíríà. Bákan náà òun ló ní ó mà jẹ́ ọ̀nà láti túbọ̀ lékún lórí gbígba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. Lára àwọn tó kọ̀wọ́ rìn pẹ̀lú Peter Obi ó ní mínísítà fẹ́tò ìṣúná tẹ́lẹ̀ rí ìyẹn ní Nadi Usmanu tí wọ́n sì ṣe àbẹ̀wò sí emir ìlú Bauchi o Alhaji Ridwanu Sulaiman Adamu. Ṣáájú ni Peter Obi ló mà ti sọ pé èròǹgbà òun ó ní láti pè fún Nàìjíríà tuntun tí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ kò sì ní yí ìpinnu òun padà ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2023. Ó ní ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ló mà gbé ìdájọ́ kalẹ̀ kà pé Tinubu ló mà jáwé olúborí níbi ètò ìdìbò ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún 2023. Látìgbà náà wá rèé ní ìrìn àjò ètò ìdìbò ọdún 2027 ló mà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìwòye ta ni yóò díje àti ta ni yóò parapọ̀. Láìpẹ́ yìí ní gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasiru El-Rufai ló mà fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP. El-Rufai ni òun fẹ́ kojú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 àmọ́ kò tí ì sọ àwọn tó wà pẹ̀lú rẹ̀. Ìròyìn ni Peter Obi àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ wọ́n ń wá àwọn tí wọn yóò bá ṣiṣẹ́ pọ̀ láti lé ẹgbẹ́ òṣèlú APC kúrò nípò àṣẹ tó bá di ọdún 2027 kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó sún ẹ̀mí wa ju ọdún 2027 lọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ máa gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Akọ́ọ̀lá Jímọ̀ tòní àánú Ọlọ́run ọba rèé kò ní ṣe tèmi àti yín tí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá